wòlíì Segun Adebayo mà ló ti fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ọmọ Nàìjíríà pé kí wọ́n múra o pàápàá ìjọba pé bí wọn ò bá ṣọ́ra kó má bàa di pé àwọn èèyàn bí wọ́n fẹ́ dìlíìtì olórí ológun orílẹ̀-èdè. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, ẹ wo bàbá yìí ló sọ̀rọ̀ yìí o, ọ̀rọ̀ tó lágbára rèé o, àkíyèsí ńlá gan-an ni wọ́n ń pè ìjọba sí pé kí ni àwọn nǹkan tó ń lọ lábẹ́lẹ̀. Bàbá yìí ṣàlàyé àwọn nǹkan t'Ọlọ́run sọ fún wọn nípa gbogbo àwọn ìgbésẹ̀ tí àwọn kan ń gbé, àwọn àjẹ́ndà tó ń lọ lábẹ́lẹ̀ pé kí wọ́n tètè múra o. Kódà wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn àmì àwọn sójà pátápátá àti Yorùbá àti Ìgbò àti Haúsá pé kí wọ́n tètè múra o, kán múra lẹ̀, kí wọ́n má sinmi o, kí wọ́n má sinmi iṣẹ́ tí wọ́n ṣe nítorí pé àwọn kan fẹ́ gbé àjẹ́ndà burúkú kalẹ̀. Kódà wòlíì yìí ní kí ààrẹ Tinubu tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ṣe mọ̀ pé bàbá yìí ti máa ń tẹnu mọ́ pé kí Tinubu kó pín Nàìjíríà, kó tọ̀bẹ̀ bọ̀ kó pín. Kódà ìkìlọ̀ jáde o lórí ọ̀rọ̀ àwọn Fulani ló fi ní kí Tinubu kó ṣọ́ra fẹ́ni tó bá gbẹ́kẹ̀lé àwọn tó fi ṣe backbone ní pé kò sópò kankan mọ́. Ẹ wo ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí o. Bàbá yìí sọ oríṣiríṣi ọ̀rọ̀, wọ́n tú àṣírí o lórí ìdí tí ààrẹ Tinubu ṣe ní láti pín Nàìjíríà àti ìdí tí àwọn sójà ṣe gbọ́dọ̀ múra gidi gan kó mi kó má bàa tẹ̀yìn wọ ìgbẹ́ Nàìjíríà lẹ́nu. Welcome to CrossBlog XTV. Remember to like, share and follow us. Olúwa ní tẹ́ ẹ bá tún ṣọ́ra Nàìjíríà, wọ́n tún máa pa olórí àwọn àmì yẹn. The Lord said, if care is not taken, the new chief of army staff will be killed. Ẹ̀mí Olúwa sọ fún mi pé ìmọ̀ kan ń lọ lọ́wọ́. The Spirit of the Lord told me that an agenda is Mo ti going kìlọ̀ on. fún pírẹsidẹ́ǹtì You Olúwa ti rán have mi sí mo warned ti your jẹ́jẹ́. president. The Lord sent me to him and I delivered the message. Ọlọ́run má jẹ́ kí pírẹsidẹ́ǹtì yín kábàámọ̀. I pray that the president will not regret. Ìmọ̀ kan ń lọ There's an lọ́wọ́. agenda going on. President Tinubu President Tinubu, pín orílẹ̀-èdè yìí. divide this nation. Ó ní orí ọ̀fẹ́ láti pín báyìí. You have the grace to do that now. Pín orílẹ̀-èdè yìí o. Divide this nation. Gbogbo ẹ̀yin àmì Yíbò, All army from the east, ẹ̀yin àmì Niger Delta àbí dúpẹ́ ti from Yorùbá, Niger Delta, southwest, ẹ̀yin àmì Haúsá, ẹ wà armies from the Vigilance. northern part of the country be vigilant. Àwọn Fulani yẹn fẹ́ ṣe nǹkan burúkú kan. The Fulanis have an evil agenda. Ẹ wà Vigilance. Be vigilant. Nàìjíríà tí Ọlọ́run fẹ́ fún wa, Nàìjíríà tí ó ń ṣàn fún wàrà àti oyin ni. Nàìjíríà olóró tá a ní lónìí nítorí pé àwọn tí wọ́n jẹ́ lídà wa wọn ò ṣe ohun tó yẹ kí wọ́n ṣe ní àkókò tó yẹ kí wọ́n ṣe wọ́n àti bó ṣe yẹ kí wọ́n ṣe wọ́n. Tá a bá kọ̀ntínú báyìí gbogbo adé stage tó jẹ́ pé ní Sunday a ní lè worship ní church náà nítorí àwọn kidnapper àwọn Boko Haram wọn a máa wọ inú church wọn a máa gbé wa kọ̀ọ̀kan ni. Kí ló lè dá eléyìí dúró? Is for us to change the leadership in this country. That's all. Má kọ àwọn Fúlàní mọ́ra, àtúntò sọ fún ẹ o. Don't embrace the Fulanis. Don't surround yourself with the Ẹ pín Fulanis. orílẹ̀, èmi ò ní kẹ́ má wàá gbé mi o, màá tún tó ohun tó Olúwa sọ, màá tún sọ wájú yín. I will repeat whatever the Lord says in your presence. Pín orílẹ̀-èdè yìí. Divide this nation. Pín orílẹ̀-èdè yìí. Divide this nation. Kò sí òpó kankan mọ́, ẹ̀kan tara There yín is jẹ no ni. more pillar, no more pole upholding the President country. Tinubu ṣọ́ra fáwọn President Fúlàní. Tinubu, be careful with the Fulanis. Be watchful. Ṣé orí ẹni tó fi ṣe backbone ẹ ṣọ́ra fún? Be careful with that person that you've made your backbone. Nakava Seli Dana Tali Bagidia. Ṣọ́ra fún. Be careful. Ọ́fíìsì Ọlọ́run tọ́lọ́run fi mí sílẹ̀ mi ti ń jẹ́ṣẹ́ fún ẹ o. I'm operating in my own office. Ohun tí Olúwa bá wé, òun lèmi yóò wé o. I will say whatever the Lord says. Èmi ò ní yí padà. I will not change it. Ní orílẹ̀-èdè yìí. Divide this nation. À ń ṣe one.
We are not united at all. I say one. We are not united No at all. one Nigeria. There's no one Nigeria. Nigeria. There's no one Nigeria. 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 Divide this nation. And let's stop telling ourselves lies. Divide this nation. Nothing more. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn ṣe ti gbóhun tí wòlíì sọ nípa èrè tó wà fún ààrẹ Tinubu bó bá lè gbìyànjú tó ní gboyà tó tọ̀bẹ́ bọ orílẹ̀-èdè Nàìjíríà tó pín sí mẹ́ta bíi kéèkì ẹ̀yin èèyàn wa ṣé lóòótọ́ ni pé kò sí ìdí kankan mọ́ tí orílẹ̀-èdè yìí fi lè wà ní àpapọ̀ níṣọ̀kan ṣé tí ẹ mọ̀ pé gbà kan wà tí ààrẹ Tinubu ní tí wọ́n ní wọ́n fẹ́ pàṣẹ bíìlì pé kí regional system wà àbí báwọn náà ṣe sọ́ngbà yẹn ẹ̀yin èèyàn kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí o ẹ drop comment and remember to like share and follow us. À ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu